obìnrin tí ò dá pọ̀ ju obìnrin tó dá lọ. Títí ò kì í báyàn ṣe àwọn èèyàn kan ní ìgbéraga ló fà á. Irọ́ ni ọlọ ṣé ẹ̀ kì í báyàn ṣe ni àbí fi style ní ìgbéraga. Time yẹn mo realize pé everybody was talking about domestic violence and ṣé mo pé men they hardly come out to say nǹkan báyìí ló ń ṣe mí nínú ilé mi. and everybody bá sọ pé ọkọ ẹ̀ nà ẹ̀ kí ìwọ gan kí ló ṣe fún because tó fi lè fẹ́ sílé at least ìfẹ́ díẹ̀ wá kò lè jẹ́ díẹ̀ gan because marriage is a whole lot of work. Ìgbà míì o ìfẹ́ lè má sin bẹ́ẹ̀ rárá àwọn ọkùnrin yìí convenience ló máa wá ń gbà mí ilé ìyá dáná bímọ wọlé wá kó máa jẹ́ mi sísí tiẹ̀ ó wà o realistically wow ó wà. Báwọn ọkùnrin ilé kọ́ ní fẹ́ẹ̀ di ara wọn kọ́ ni mo parọ́ kọ́ lọ comment section kọ́ ni mo parọ́. I doubt that. Àní tó bá ti jáde èmi àti yín àjọ ka comment section kẹ́ni mo parọ́ torí èmi ti rí marriage of convenience táwọn ọkùnrin máa sọ pé ẹgbà tó tó time tí mo wò pé time mo lọ mo kàn fẹ́ ìtọ́wọ́ mi bá ọmọ dáadáa ni mo ti rí pé ó máa gbọ́ràn á bímọ á tọ́jú ilé mo dẹ̀ fẹ́ sí. Bọ́ ṣe mọ̀ pé kéèyàn tó lè ní irú conclusion yẹn. mo believe pé kéèyàn tó lè wò gan pé mo fẹ́ gbé ẹ sílé is a lot. Okay. So then bá feel pé marriage of convenience no that man must have seen other things. So ìwà inú yẹn gangan ló máa wá mo understand pé ìfẹ́ ó máa ń grow ni ó lè dín so ó lè jẹ́ pé ìwà tẹ́ni ẹ̀ wù òun ló jẹ́ kí ọkọ ẹ̀ wò pé lílù ló tọ́ sí. So many things ló máa ń go on nínú marriage. Mo sọ fún pé ọkùnrin gan tó wù ẹ́ pé mo fẹ́ fún ẹ lórúkọ mi gan àwòrán ló ṣe o mi ì ṣeré o. Oore ló ṣe fún ta ni. Fún yẹn ni. Àmọ́ ẹ̀ tí ì lọ́kọ. Ó wọ́ lọ́nbẹ̀ ni. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní ọ̀dọ̀ àwọn òrékelẹ́wà tí wọ́n ń ṣiṣẹ́ tí iṣẹ́ wọn lámìlaka táàdẹ̀ borúkọ wọn di ìbàjẹ́ torí yẹn náà very important torí ẹlòmíì tó bá gbórúkọ ẹ̀dẹ́ bá gbé sórí àtẹ̀rọ̀bọ alórúkọ mi rèé ẹ máa wọ káàkiri amúlẹ́nu iṣẹ́ wọn fún àwọn tí wọ́n mọ̀ wọ́n tí àwa náà ti ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ díẹ̀ wọn ni bó ṣe wà yẹn very principled ní tó bá fẹ́ ló fẹ́ tó bá ní no ni tó bá ní yes kò ṣẹni téèyàn ń tì kiri mo ní nínú entertainment industry wa náà Nollywood lẹ́nu iṣẹ́ àrí pé wọ́n kojú òṣùwọ̀n nínú ilé náà àwọn tó mọ̀ wọ́n délédélé wọn ní ọmọ dáadáa ni ọmọ níbi níran ni ó ní mo fi máa kí Titi Ajayi káàbọ̀ sórí ètò wa lénìí tẹ́ bá bí ẹ̀rín gan máa mọ̀ pé ojú tó rárẹ̀ wà tó dé kò lè má pé sí bó o níṣẹ́ wa dáadáa. Àlàáfíà ni mo wà lórí. Ojú yìí sparkles tẹ́gàn ní ẹ̀. Ẹ ṣé ma. Ó lọ náà ni àmọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé kí ló gbé yín wọ industry torí téèyàn bá wo bẹ ṣe bọ́lọ̀ ṣe dá yín tẹ́ ẹ pupa tẹ́ ẹ fine ẹ tún ní height èèyàn ò pé bóyá banking bóyá hair hostess ẹ mọ̀ àwọn iṣẹ́ kan wà tó yẹ pé èèyàn mọ̀ pé bọ̀dí ló fi ń ṣe àmọ́ kí ló gbé yín dé acting ṣé n tó wù yín ni àbí ẹ jẹ́ ká máa fi lè pa thinking díẹ̀ náà kó tó di pé n tá a fẹ́ kó tó dé. Nǹkan tó wù mí ni but mo dúró de àsìkò tí mo feel pé mo ti tó láti wá fi talent mi hàn àti mo dẹ̀ rí pé okay bí mo ṣe dé mo ní nǹkan tí mo lè fi dúró mi mọ̀ bóyá understand nǹkan tí mo sọ like it's a passion nǹkan tí mo like ni bó ṣe mọ̀ pé ìgbà míì téèyàn bá kánjú wá Ọlọ́run má jẹ́ kí èèyàn kánjú padà so nǹkan tí mo fẹ́ ni mo dẹ̀ dúpẹ́ pé àsìkò tí mo dé náà
wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. tó ó dá ẹ jẹ́ ká wá padà díẹ̀ ta ni Titi Ajayi yàtọ̀ sí orí amóhùnmáwòrán tá ti máa rí yín níbo lẹ ti dàgbà àwọn iléèwé wo lẹ lọ tó kóra pọ̀ láti di Titi Ajayi. Titi Ajayi jẹ́ ọmọ Èkìtì àmọ́ Ìbàdàn ni mo ti dàgbà. Ní secondary school mi mo lọ sí St. Teresa's College ní Òkè Àdó. I was a boarder. Okay. And fún ìwé gíga, Bẹ́ẹ̀ni. I went to Ajayi University in Oyo where I studied mass comm. And mo kọ Oda ibo lẹ ti kọ́ ṣe acting ṣé fúnra yín lẹ lọ àbí èèyàn rí yín tó ní irú èmi ń sìn nígbà tí mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní àti láyé mi èèyàn kan lórí mi tó ní mo ṣe ń báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù yìí tó ń ṣe pépépépé ṣó tiẹ̀ ti àti rí mi èmi ò ráyè o bí mo ṣe wọnú acting nìyẹn báwo lẹ̀yin ṣe wọlé. kí n tó bẹ̀rẹ̀ láti máa fi owó mi ṣiṣẹ́ mo ní àwọn ọ̀rẹ́. Khadija was my friend, T Famous. I know, like they are all my friends. So, mi lè sọ pé mo lọ́gà. Mi dẹ̀ tún lè sọ pé mi ò lọ́gà. Bóyá kí n sọ wípé mo ní àwọn abániṣiṣẹ́. Tẹ́ bá ní abániṣiṣẹ́, ẹ dẹ̀ wà nínú industry tá mọ̀ wípé èèyàn gbọ́dọ̀ tọ ipasẹ̀ èèyàn kan kó tó débẹ̀ ipasẹ̀ tẹ́ ni mo ń béèrè kó lè yí àwọn èèyàn pé kò ṣe pé yín ilẹ̀kùn lẹ́gbàá wọlé. Mi ò gbẹ̀yìn ilẹ̀kùn. Ṣé mo pé tẹ́ bá rántí bá tí mo kọ́kọ́ sọ̀rọ̀ pé ó jẹ́ nǹkan tí mo tó nífẹ̀ẹ́ láti ṣe. Àmọ́ àsìkò yẹn nígbà yẹn lọ́hùn kò tíì ripe tó fún mi láti wọlé. So ìgbà tí mo fẹ́ wọlé mo láwọn ọ̀rẹ́ tán gbé mi débẹ̀. Tán tì yín nígbà àwa náà fẹ́ ṣiṣẹ́ ọ̀yá wá ṣe wá ń sìn wá ṣe tún sìn. So kan tó ṣẹlẹ̀ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ láwọn ọ̀rẹ́ tó kún yín lọ́wọ́ tán tì yín lẹ́yìn tẹ́ fi débẹ̀ nínú ọ̀rọ̀ yín náà ní ẹ lè sọ pé ẹ lọ́gàá ẹ lè sọ pé ẹ lọ́gàá àwọn wo lẹ wá rí bíi pé tí má tiẹ̀ máa sọ pé ọ̀gá mi o àwọn wo. Tí bá understand nǹkan tó sọ pé tó bá tẹ̀ wá dé ojú ọ̀gá ẹ̀dá. Okay, so a lè pe Kọ́láwọlé Ajéyẹmí a lè pe Tókunbọ̀ Àwọ̀gà. Okay, pé àwọn ọ̀gá yín lẹ́nu iṣẹ́ torí mo mọ̀ industry yìí àwọn náà ti lọ Àkúrẹ́ ńjọ́ kan ní tá ń lọ gá ẹ̀ dáàdì yẹn ń ṣe your blessed memory súlẹ̀ sú èbèbè àwọn bá wo mi jẹ́ bá ní tá lọ gá ẹ̀ ibo ló ti kọ́ṣẹ́ ètò ẹ̀mọ́bìnrin sá mo ṣáà dárúkọ èèyàn kan pé ó dá àwọn náà lọ gá wa. Ó dà tí bá wà ní kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí arẹwà a ti tó bí iṣẹ́ mélòó lẹ ti produce torí nínú ọ̀rọ̀ yẹn ní ìgbà tí mo ti ń fowó ṣiṣẹ́ a ti tó bí sinimá mélòó àbí eré àgbéléwò mélòó lẹ ti produce. Mo ti ṣe 4 ní ọdún 4 tí mo ti wọlé. 4 láàrin ọdún 4 a jẹ́ pé ìkan láàrin ọdún kan. Kí ni èròǹgbà yín tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní produce torí ara àwọn bàbá kan tẹ́ pé wọ́n ti lọ gbọ́dún wọ́n ti lógójì ọdún 40 years tó bá èmi ò lè bá wọn produce o agbára mi ò gbé adẹ̀rẹ́ yìí pé ọ̀dọ́mọbìnrin fine girl ṣé bẹ́ẹ̀ lẹ́lẹ́mẹ́jì abẹ́rẹ́ láwọn èèyàn tó wá ń tì yín lẹ́yìn pé ìwọ má wọlé tí wọ́n bá ti kówó lẹ̀ àwọn abẹ́ ṣe gbogbo wàhálà tó kù. Ṣe mọ̀ pé ẹni tí ó bá ti ń bẹ Ọlọ́run kò lè bẹ̀yàn. And iṣẹ́ wa yìí iṣẹ́ tó jẹ́ pé torí ẹ̀ ò bá pé gan wàá fi pé ìwọ ló ń gbóná lọ́wọ́ bọ̀ at the end of the day you're on your own. So production for me is nǹkan tí n bá lè fowó mi rà ó lè fi halẹ̀ mọ́ mi. And ẹ mọ̀ pé iṣẹ́ yìí náà tó bá ṣe gbé gbà ẹ̀ tó bá ṣe gbé ara ẹ̀ pé okay I can do this. Ẹlòmíràn wò pé ṣé gẹ́ ilé ṣe nǹkan báyìí tó bá rí pé fúnra ẹ̀ o fowó ẹ̀ ṣe ó dẹ̀ ṣe dáadáa àwọn èèyàn gbà lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ni ẹ bá fẹ́ kọ story ní irú line iṣẹ́ like character tẹ́ni ẹ ṣe nínú iṣẹ́ títẹ̀ ṣe mọ̀ pé ó máa wà convinced pé okay ọmọ ìṣeré nǹkan báyìí ẹ jẹ́ ká lò ó. So nǹkan tí production ṣe fún mi nìyẹn. Okay,
nínú mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀síṣẹ́ dárúkọ wọn fún wa káwọn èèyàn lè mọ̀ pé èyí táwọn ti wò ẹ̀yìn lẹ́sẹ̀. Mo ṣe àìmọ́kàn. Àìmọ́kàn. Yeah, obsession. Okay. It's a story about ọkọ àti ìyàwó tó wà obsessed. Pẹ̀lú ara wọn. No, ìyàwó yẹn wà obsessed pẹ̀lú ọkọ. Because time yẹn mo realize pé everybody was talking about domestic violence. And ṣe mọ̀ pé men they hardly come out to say nǹkan báyìí ló ń ṣe mí nínú ilé mi. And everybody bá sọ pé ọkọ ẹ̀ nà ẹ̀ kí ìwọ gan kí ló ṣe fún un. Because tó fi lè fẹ́ sílé at least ìfẹ́ díẹ̀ wá kò lè jẹ́ díẹ̀ gan because marriage is a whole lot of work. Ìgbà míì o ìfẹ́ lè má sí bẹ́ẹ̀ rárá àwọn ọkùnrin yìí convenience ló máa wá ń gbà mí ilé ìyá dáná bímọ wọlé wá kó máa jẹ́ mi sísí tiẹ̀ ó wà o realistically wow ó wà báwọn ọkùnrin ilé kọ́ ní fẹ́ di ara wọn kọ́ ní mo parọ́ kọ́ lọ comment section kọ́ ní mo parọ́. I doubt that. Àní tó bá ti jáde èmi àti yín àjọ ka comment section kẹ́ni mo parọ́ torí èmi ti rí marriage of convenience táwọn ọkùnrin máa sọ pé ẹgbà tó tó time tí mo wò pé time lọ mo kò fẹ́ ìtọ́wọ́ mi bá ọmọ dáadáa ni mo ti rí pé ó máa gbọ́ràn á bímọ á tọ́jú ilé mo dẹ̀ fẹ́ sí. Bọ́ ṣe mọ̀ pé kéèyàn tó lè ní irú conclusion yẹn mo believe pé kéèyàn tó lè wò gan pé mo fẹ́ gbé ẹ sílé is a lot. Okay. So then you bá feel pé marriage of convenience no that man must have seen other things. So ìwà inú yẹn gangan ló máa wá mo understand pé ìfẹ́ ó máa ń grow ni. Ó lè dín. So ó lè jẹ́ pé ìwà tẹ́ni ẹ̀ wù òun ló jẹ́ kí ọkọ ẹ̀ wò pé lílù ló tọ́ sí ẹlòmíì ẹ mọ̀ pé ẹran ìyà ni wọn. ó táwọn obìnrin natural ẹ sọ́tọ̀ ẹ gbójú èmi gan lẹ́jẹ̀ ṣe gbójú ṣé àwọn pé natural ẹ̀jẹ̀ ká sọ pé àwọn obìnrin ìwà wa náà kò ṣe kó fi bẹ́ẹ̀ dà àmọ́ torí pé bí Ọlọ́run ṣe ti dà nígbà tẹ́ fẹ́ ṣe movie ṣé ẹ make àwọn research ṣé true life story èèyàn kan ni àbí àròsọ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ lẹ́kọ̀ọ́ pé ká tó pọ̀. Èmi tí n bá fẹ́ ṣe iṣẹ́ mo máa ń fẹ́ kẹ́ wo fíìmù mi kẹ́ wo pé ṣé ọ̀kan sọ ọ̀rọ̀ mi fẹ́ ni. I hardly do fiction like I hardly do pé kákọ̀ ro àròkọ èèyàn máa wò kí ló ń ṣẹlẹ̀ family drama has a whole lot téèyàn lè delve into pé okay ele bóyá ìyàwó tí ò kẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ bóyá ìyàwó tó ń choke ọkọ ẹ̀ bóyá ẹmọ so ọkọ gan tó ń choke ìyàwó ẹ̀ so but in most cases èmi believe pé I'll be a mouthpiece for the men. Torí kódà áńgẹ́lì lárábìnrin torí nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ ni pé ọ̀nà tá à ń gbé lọ yìí ọ̀nà pé ẹ̀yin lọ gbé plákáàdì fáwọn ọkùnrin pé we no go gree we no go gree. Because gbogbo ọkùnrin náà kọ́ ni ò dáa. Lóòótọ́ èmi náà gbà. Gbogbo ọkùnrin kọ́. Lóòótọ́ gbogbo obìnrin náà dẹ̀ kọ́ ni ò dáa. Bọ̀ gbogbo obìnrin tí ò dá pọ̀ ju obìnrin tó dá lọ. Orí gbèǹdéke wo lẹ́gbẹ́ sí yìí orí òṣùwọ̀n wo lẹ́ ti kà. Ṣé mọ̀ pé ẹ má jẹ́ ká wọnú bẹ̀. Ó dà kí ni character tẹ́ ti play rí tó fún yín ní ìpèníjà láti imbibe character yẹn. Ṣé modern ni àbí epic traditional torí mo mọ̀ pé space tí pálọ̀ fún ma ní kẹ́ ẹ sọ Yorùbá àjìnlẹ̀ ṣé yẹn náà lọ. Ó dà pé iṣẹ́ bọ̀dọ̀dún tí mo ṣe last mo sọ pé tó bá wo fíìmù mi wọ́n máa understand like because I had to tell the DOP pé first time tí mo máa pọ̀fọ̀ lélẹ́yìí ọlọ́pàá fọ fine girl babaláwo ẹ pọ̀fọ̀. ẹ dára sí díẹ̀ okay ṣe mo àwọn máa ń sọ pé ara nǹkan téèyàn máa fi mọ very good actor professional actor ni pé tó bá ti ẹ̀gbọ́n ẹ kẹ́sẹ́ báyìí pé yá èyí tá a bá rí fọ́gbọ́n lọ́gbọ́ngbọ́ ẹ ṣáná sí. ẹ jẹ́ kí n ṣèyàwó lé tó fine. No, I think the thing about Ofo is costume ni. Oh baby. Tẹ́lẹ̀ tó bá gbé kinní ẹ̀ wọ̀ yìí ẹ má worry. Ọ̀fọ̀ máa wá. Ẹ má like you will just wonderful. Ó ti ń bọ̀ nìyẹn ọkọ̀ imagine pé pink tẹ wọ̀ yìí ó ti dà pé ó ti di red kọ́lọ̀ yẹn dẹ̀ súnmọ́ra àwọn aró red àtàrò pink. mo lè rántí títọ́ bá balẹ̀ títọ́ bá jáde lẹ́nu kò ní padà sẹ́nu mọ́. ìyẹn náà wà ní ẹ̀wà. ìwọ ẹjọ́ yá mi
kí mi fún nìkan pé ìtàbá ìfọgbọlọgbọgbọ ìtàbá ìfọgbọlọgbàgbà kọṣẹkọṣẹ ní tìlákọṣẹ. ìtàbá balẹ̀ sọ ó nílẹ̀ ń gbọ́ abẹ́rẹ́ nǹkan wọn aṣọ kọ́kọ́ ò gbọ́dọ̀ kọ́ wodò. torí ìgbà ẹlọ́wọ́ tí àwọn ọ̀fọ̀ yẹn torí jọ́mi táwọn ọlọ́pàá bá dá yín dúró lọ́nà bá kọ̀ wọ́n pé ìtàbá ìfọgbọlọgbọgbọ ọ́fíìsà ìtàbá ìfọgbọlọgbàgbà kọṣẹkọṣẹ tìlákọṣẹ. àwọn ọmọ máa páàkì mi ní o màmá láwo wọn ní dogodogo no wọn ní come here ni o park open your boot. kọ́tẹ̀ tí wọ́n lọ rí nǹkan dúdú nu mọ́tò. láàárín àwọn akẹgbẹ́ yín àwọn èèyàn kan sọ wípé Títí ò kì í báyàn ṣe àwọn èèyàn kan ní ìgbéraga ló fà á. irọ́ ni. ọlọ ṣé ẹ̀ kì í báyàn ṣe ni àbí fi style ní ìgbéraga. mi ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ because ṣe mọ̀ pé ibi tó ní kálukú ti ń bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. okay. wọ́n dẹ̀ ṣe tọ́ wa ẹ ti understand ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ibi tá a dàgbà sí àti inú mi mọ̀ mi fẹ́ sọ àwọn ilé tá a ti jáde. ẹ ti get láti kékeré mi ni mo ti jẹ́ ọmọ tí kò láìkì wàhálà. lápọn. mi lápọn mi lẹ́mi gírígírí ìjà. so mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo respect ara mi ẹ ti understand so nǹkan tó bá máa jẹ́ kó rí mi bí I don't know how to explain it ẹ máa fi understand that because inú iṣẹ́ yìí mo ti mọ̀ pé tó bá mọ̀ wọ́n ara ẹ̀ wọ́n á rí ẹ bí ẹni tí ò ń báyàn ṣe ẹni tó ní ìgbéraga but ẹni tí mo bá ń bá ṣe ó máa mọ̀ pé mo wà pẹ̀lú ẹ̀. I dey for you. I dey for you. ẹ ti understand so basically kò ń ṣe ìgbéraga and ẹni tó bá rí bí ìgbéraga mo fẹ́ fi àsìkò yìí bẹ̀bẹ̀ pé ẹ má bínú mi ò ṣọmọ tó ní ìgbéraga mo kàn jẹ́ ọmọ tó jẹ́ pé ṣe ò pé tí mi mọ̀ mo fẹ́ sọ bíi kò ń ṣe ìgbéraga ṣá ìmọ̀ wọn ara ẹni. ó dà pé ìyẹn ló yẹ kí n lò mo kàn ìmọ̀ wọn ara ẹni ni mo fi ń lo ìgbésí ayé yín lẹ́nu iṣẹ́ yìí kódà torí ẹ̀ làwọn yọ kan fi ní ìgbéraga ni. ṣe ò pé ká ní àjọ ń kọ́ ọmọ olùbọ̀ àjọ ń wá ò pé èèyàn mi náà ni gbogbo like ni everybody but a súnmọ́ra wa jura wa lọ and tábàdẹ́jọ ní that depth you can't lè dé ní lè ṣílẹ̀kùn. kò ṣe pé mi lè ṣílẹ̀kùn but ilẹ̀kùn yẹn ó máa ní ẹ mọ̀ pé security door but ìwà téèyàn bá wá ń wù sí mi ló máa wá jẹ́ kí n máa wò pé òkè ẹni yìí èèyàn mi ni òkè ó yá já ṣe báyìí because àwọn tí mo ti try láti súnmọ́ wọ́n ti jẹ́ kí n realize pé they are not my people. èèyàn gbọ́dọ̀ fi ààlà sí. yes so ìmọ̀ ara ẹni ni that barrier kò ń ṣe ìgbéraga. gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa òrékelẹ́wà very fine again àmọ́ wọ́n ní kò ń ṣe ìgbéraga ìmọ̀ wọn ara ẹni ni torí àwọn olólùfẹ́ wọn tán ní àwọn èèyàn sọ wípé Títí ní ìgbéraga wọ́n ti yọ̀nà náà fún wa torí àlejò wa lè ní àmọ̀ wípé lẹ́nu iṣẹ́ àwọn náà wọ́n kojú òṣùwọ̀n ẹ wá jẹ́ kí n béèrè pé láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ ti ní àwọn experiences bóyá ìrírí tó fẹ́ mú yín padà pé ẹ pèsè yìí níbi táwa bá dé yìí pẹ̀lú pé ilé tí mo ti jáde àti pé mo mọ̀ wọn ara mi ẹ jẹ́ ìfi ilẹ̀ fún wọn. mi ò ever nírú èrò yẹn rí pé bóyá wọ́n ti máa ń ṣe o ẹ mọ̀ ó lọ́jọ́ kan tí mo lọ sórí set torí pé ẹni yẹn àtẹ̀yàn kan wọ́n mi ìmọ̀ mo fẹ́ sọ like ẹni yẹn ń gbèjà the next person that person so mo lọ sórí set lọ́jọ́ yẹn mo dẹ̀ kí ẹni ẹgbẹ́ ẹ kálẹ́ àbí ẹ káàárọ̀ something ẹ mọ̀ ó kàn kí mi gbọ́n ìgbà tó dẹ̀ dọjọ́ kejì kọ́ sí àpé bíi 4 days mo lò lórí set ẹ mo dẹ̀ jókòó sínú mọ́tò mi ìsọ̀kalẹ̀ lọ kí ẹni yẹn mi mọ̀ pé ìyẹn tún máa tún bí wọn ní
inú lọ́ba ní wọn ní yaṣẹ́ mi sẹ́ lọ́jọ́ yẹn mi ò wọ set until 8 o'clock lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ Ibrahim lórí pé kí lè fà pé mi ò sọ̀kalẹ̀ wá kírun. But irú ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jágbàlagbà náà ti àlẹ́jẹ̀ yín tẹ́ jẹ́ mi lè sọ pé ọmọdé àmọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn o ẹ̀jẹ̀ àlùbẹ̀ pé nígbà míì àwọn rí pé àwọn táwọn jágbàlagbà táwọn kọ́ṣẹ́ professionally táwọn tún kọ́ àwọn kò mú òkun bẹ̀ ìyẹn the tenets of the job nínú ẹ̀ náà láti rí pé ìbọ̀wọ̀ fàgbàlagbà wà. Of course àwọn àgbàlagbà yẹn ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ tẹ́ wà lẹ́yìn àwọn ṣe bẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀ nígbà míì gan ẹ̀kọ́ máa ṣe gan wọn á tún ní fẹ́mi ní kíní kan jẹ́ kẹ́ni ṣe ní kíni kò kàn mí náà. Èmi ò sí lára àwọn kò kàn mí torí kò sí àgbàlagbà tí mo bá pàdé bí mo ṣe ga tó ni mo ṣe máa kúnlẹ̀. Èmi ò sí lára àwọn tí wọ́n fi pé wọ́n ṣègbéraga. Ẹwà tọ́lọ́run jogún fún yín ṣé ó ti ṣiṣẹ́ against yín rí táwọn èèyàn máa pé kò mọṣẹ́ torí pé fáìn lọ́n ṣe lò ṣẹ́ ti gbọ́ rí. Ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé wọn ò lè sọ lójú ọlọ́rọ̀ tó tán bá ń sọ gan ẹ̀yìn mi ni. Àbẹ́ ti gbọ́ rí. Ẹlòmíà ní ara ìgbéraga náà ni ara ìgbéraga tán rò bóyá ó wà ń bẹ̀ òun náà ni kò ń ṣe ẹ mọ̀ pé tó bá mọ̀ nǹkan tó o ní. Tó mọ tó gbé dání o ṣe Títílọlá ṣe Títílọlá ni àbí Títílayọ̀ Títílọlá ifá mi jánà oh God lẹ́yìn ilé ẹ jẹ́ kí lọ ra fún babaláwo mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ẹ̀nà because ifá ti jánà bẹ́ẹ̀ already. Ta ló gbà fún yín lọ́gà. No ẹ̀yẹ ìtẹ̀tí pọ̀ fọ̀ rẹ́dí èmi á mẹ́yà secretary kàwá ti ní customer ẹ̀yin lẹ́wọ́n máa pọ̀ fọ̀ èmi á máa woṣẹ́ because mo ti rí báyìí clear. Adẹ̀tí níná content creation ló kù. Olódìfá fún Mr and Mrs Parker lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń create buzz àárín wò àwọn èròjà wo lẹ fi pò pọ̀ kí lẹ àwọn nǹkan tẹ́ fi sí tó fi dàbí pé ó dàbí pé àtún ríru eléyìí rí o. Ẹ rí pé mo rẹ́rìn yàtọ̀. Ó yá. Bí mo ṣe ṣàlàyé tẹ́lẹ̀ pé story mi mo máa fẹ́ ṣe kó jẹ́ pé tẹ́ bá wò ó máa yé yín ṣàlàyé mi yẹn tẹ́ bá wò ẹ máa understand pé èèyàn lè relate pé nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ. So Mr and Mrs Parker came from mo kọ pé mo fẹ́ ṣe nǹkan tó wà lórí love and crime. I don't want to do the hey stop there please shoot. Ẹ máa rí wo pa ọ èyí lásán lẹ́yìn ètò yìí kán bá mi gba fọ́ọ̀mù ọlọ́pàá fún yín. Stop there we need it. No mo ti fẹ́ wọ. Ẹ múra sẹ́ẹ̀tì lẹ̀ karata so mo ti fẹ́ wọ uniform. Okay. So Mr and Mrs Parker was from mo fẹ́ ṣe pé okay o love and crime mi dẹ̀ fẹ́ ṣe the regular wọ́n jalè wọ́n lọ ń bọ̀ sílé because ọkọ àti ìyàwó there are so many stuff that is going on so many things ló máa ń go on nínú marriage o mo sọ fún pé ọkùnrin gan tó wù ẹ́ pé mo fẹ́ fún ẹ lórúkọ mi gan àwòrán ló ṣe o mi ì ṣeré o. Oore ló ṣe fún ta ni. Fún ẹni ni. Àmọ́ ẹ̀ tí ìlọ́kọ̀. Ó wọ́ lọ́n bẹ́ẹ̀ ni. Ó wù yín torí kò ṣe pé DM ò ní kún. Tó bá wo DM yín sí àsùnlé ló yẹ ká máa pe DM yín torí àwọn èèyàn máa sùn léra wọn ni. Rárá o. Ní kí ni lẹ́yìn tèmi ń wò yìí. Nǹkan tí ò kì í yé èèyàn ni wípé nǹkan tó bá wà available òun lè ro máa ń yàbò. Ẹ wà available. I don't even have that time. So what are you doing with your time? My brain is always working, writing. Like, I don't have time. I don't go out. I don't meet, like, even if you come to my DM, once I'm like, àwọn Yorùbá náà ló máa sọ pé kéèyàn fi ọgbọ́n lọ, kéèyàn fọgbọ́n lọ́gbọ́n, kéèyàn fi ṣe ọgbọ́n. So, mo ti rí àwọn tó jẹ́ pé eléré orí àgbéléwò ti wà yìí tó dẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn ó kàn fẹ́ mess up ni. So DM coming to the DM and all of that. Flagging ni. If you want to come in person. Come direct. Come direct. Come correct. Ó dà Adigun wà nínú Mr and Mrs Parker. Báwo ló ṣe rọrùn sí láti gbérú èèyàn bẹ́ẹ̀ yẹn wá sínú movie industry torí gbà mí àmọ́ tó bóyá manager tó manager àbí ìṣọ́jẹ́ ẹni mímọ́ yín tí wọ́n dẹ̀ jẹ́yàn dáadáa sí yín. Èmi náà ò kéré
mo mọ àwọn èèyàn tó mọ Àdìgún tó lè bá mi bá wọn sọ̀rọ̀ so mi wá like bọ̀dá Àdìgún gidigan no it was okay traditional náà ni Yorùbá film ni mo dẹ̀ send script sí wọn pé mo dẹ̀ fẹ́ ṣe fíìmù because tí n bá fẹ́ cast bẹ́ẹ̀ èmi mo máa ń cast film mi I'll just tell my director èèyàn báyìí he will just tell me ṣé o lè ṣe màá ní máa gbé wá so I spoke to him and he was like okay let me read the script so when he read the script so mo sọ fún wọn so ìgbà tán ka story yẹn tí mo send ẹ̀ sí wọn wọ́n dẹ̀ ní Títí oya jàyàṣẹ́ o in fact àwọn wọ́n tún ṣe costume tó ní a lè hang kínní ká fi ṣe kí ló máa ń pe kínní ní English náà tó jẹ́ pé wọ́n máa hang ẹ̀ bí like the costume costume tí Àdìgún kó wá sórí set. I to understand so it was inú wọn dùn láti fẹ́ ṣe because ìgbà tó ń ka story yẹn àwọn náà wọ́n like ẹ̀ ṣé wọ́n pé ìgbà míì as an actor tó bá fún ẹ ní story èèyàn lè wò pé mi wà interested. pé kò káwọn lára kò mọ́ òun lára. kò lè fún mi ní nǹkan tí mo fẹ́ gan. èèyàn dẹ̀ lè ṣe one thing ní tó jẹ́ pé òun ló máa ní story tó máa jẹ́ body story yẹn. so wọn fún mi problem. àwọn tó kù tẹ́ wá jọ ṣiṣẹ́ lórí iṣẹ́ yìí ńkọ́. lẹ́yìn Àdìgún tó jẹ́ pé mi gangan ni mo pè wọ́n wá sọ̀rọ̀ director mi ló bá àwọn mi dé Uncle Akin Louis director mi ló bá wọn sọ̀rọ̀ so mi ní any problem pẹ̀lú and everybody came wọ́n dẹ̀ deliver. nínú nǹkan tẹ́ ẹ sọ yìí ẹni ẹ̀yin lè máa ń cast fúnra yín but a mọ̀ wípé lẹ́nu iṣẹ́ nígbà míì a lè ní kó ní nǹkan má ṣe nǹkan ìbò bá ṣe wù ú o àmọ́ lẹ́nu iṣẹ́ nígbà míì èèyàn máa tún fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n báwo lẹ ṣe máa ń dára yín lójú pé àwọn cast tẹ́ ẹ mú yìí láì béèrè lọ́wọ́ èèyàn pé mo máa fẹ́ fi Daniel ṣọlẹ̀ ayọ̀ ló máa gbébọn tẹ kọ̀bẹ̀rẹ̀ fúnra yín báwo lẹ ṣe sọ pé àwọn bíbí yẹn dẹ̀ máa deliver. ṣe wọn pé iṣẹ́ wa yìí iṣẹ́ ojú ni àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé o ti mọ̀ pé nǹkan tán lè ṣe lélẹ̀ so máa easier láti gbé wọn wá. bó ṣe yẹn o mú stereocasting tó máa ń sọ nígbà tí ẹ̀kọ́ bá ti ń ṣe megadi imagine kí director wa máa ṣe megadi ọjọ́ tó bá fẹ́ pè wọ́n sí megadi náà lè máa fún wọn ṣe níwò pé ẹni tó ń ṣe megadi ẹja gbébọn lé lọ́wọ́ kì í take chances nìyẹn. ajá ń sáré owó jóná náà ni so èèyàn gbọ́dọ̀ cast based on the ability of the person tó fẹ́ wá ṣiṣẹ́. You will not cast based on pé jẹ́ kí okay so that the audience bá ń wò àwa náà ni like àwa náà báwo lẹni jẹ wá gbébọn tó dorí ìbọn kodò báyìí. Daniel tí ẹ mọ̀ bá ń gbé tó bá gbébọn tó Daniel wèrè gbébọn ni ó kẹrin tó máa dúró. so nǹkan tó ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì tí wọ́n dàgbà sí ìlú Ìbàdàn mo mọ̀ pé ẹ ti ń gba wíńgì méjì nìyẹn ṣé Èkìtì náà ni mọ́mí àti dáàdì. Ondo ni mom sí mi. Ondo ni mom sí Èkìtì ni dáàdì wọn ti rìn jìnnà síra wọn wọn pé boundary tẹ́lẹ̀ ni dáàdì kan gbogbo ẹ ọmọ ẹ kàn bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ wá jókòó sílé bébì kò máa ṣàbíamọ lọ. gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ǹjẹ́ ẹ lè dárúkọ ọbẹ̀ márùn tí àwa Yorùbá ń jẹ. ọbẹ̀. ọlọ́bẹ̀ ló lọ́kọ́ mo tún mo ń jẹ́ sè. wonderful. ẹ̀gúsí. ẹ̀fọ́ rírò. Àpọ̀n. ọbẹ̀ àpọ̀n. torí mi fẹ́ pè ní ọ̀gbọ̀nà àpọ̀n làwa ń pè. ilá alásèpọ̀. àti ẹ má sọ oúnjẹ wo la máa ń jẹ yẹn náà. ẹ̀dẹ̀ mo ń jẹ sí. ẹ ní sùúrù jọ. rice rárá o. ata díndín. ẹ̀rọ náà ata díndín ṣé ọmọ bẹ̀tẹ̀ ń pè ní ṣàpá. mi mọ̀. ọmọ bẹ̀tẹ̀ ń pè ní lúrú. mi lè ṣe. lè ṣe ẹ̀dẹ̀ ń dáná àti títí o. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yẹn ṣé ó ní àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ti sọ tẹ́yìn mọ̀ pé kò ṣe bẹ́ẹ̀ ló ṣe rí pàápàá jùlọ lórí àwọn tí wọ́n bá járẹwà nínú industry ìyẹn tí olóyìnbó ń pè ní misconception ṣé ẹ ní àwọn ọ̀rọ̀ pé kí ní àwọn kan táwọn èèyàn ti misconstrue tán ti wò pé bó dẹ̀ ṣe ríre kò dẹ̀ rí bẹ́ẹ̀ o torí pé àwọn
ọmọ wa wọ́n dùn wò wọ́n fàìn wá pé ẹlòmíà ni ẹni olùṣọ́nà ṣe jáde àwọn akọ facting bójú ni kí làwọn ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tètè gbọ́. Ṣe mọ̀ ìgbà míì wọ́n ní ní tíátà wọn ní pé kí n lóòótọ́ or maybe because wọ́n máa assume pé I need a lot of people. And the truth is kò ń ṣe everybody náà ni ló ráyè. Ẹ ti understand tẹ́lómi ìbárò ní tíátà tó bá sọ fẹ́lómi gan pé ní fíìmù ni ẹ wọ́n máa kàn fojú wẹ̀ bí wọ́n ti pé wo alágbé ní jàre and it's not like that. Èèyàn ṣe film most people sì ti ní other things tó tún ṣe tó mú wá so gbogbo ẹ̀ náà kọ́ ni pé alárùdálẹ̀ kan wà níbì kan tó ń dálẹ̀ so I think àwọn èèyàn ní láti like treat us more with respect and appreciate our craft because kò easy. Kò tiẹ̀ easy o nínú gbó oníjọ́ mi 10 days 20 days lórí movie mi. Ó dẹ̀ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́nu iṣẹ́ yìí lápapọ̀ àwọn owó lẹ lè sọ pé ẹ̀ ń wò lókè tí wọ́n jẹ́ bí mentor fún yín lẹ́nu iṣẹ́ pé àtẹ́báwo láì níṣẹ́ wọn níjọ́ tó ti bẹ̀rẹ̀ career yìí they've been up to it. The only person tí mo máa fún tó dẹ̀ jẹ́ pé òun náà ló ń top wa tó bá yẹ ṣé nínú Yorùbá àbí other. Lẹ́ka ìdárayá Nollywood eré àgbéléwò. So tó bá jẹ́ pé nínú iṣẹ́ tá à ń ṣe yìí àwọn kan wà tó jẹ́ pé obìnrin bí ọkùnrin ni wọ́n Ọlọ́run dẹ̀ jẹ́ kí iṣẹ́ rọ̀ wọ́n lọ́rùn àwọn bíi Moabudu tó jẹ́ pé yes èmi náà fẹ́ ní sinimá mi gan if any production house ní sinimá. Yes kémi náà lè direct kí mọ̀ pé yes iṣẹ́ mi yìí ò ibi báyìí ló ń lọ ibi báyìí mo dẹ̀ ti máa pa owó mi kò ṣe pé bí wọ́n pé torí pé everybody ń lọ sí right kémi náà tẹ̀lé wọn lọ bẹ̀ no mo máa ń like kéèyàn ní like kó wà creative kó dẹ̀ ní ọkàn títí ẹ̀ pé òkè nǹkan báyìí ni mo fẹ́ ṣe so àwọn tí mo wò nìyẹn but tó bá yẹ pé nínú iṣẹ́ wa Aunty Funke Akindele is somebody that I love her strength and mo love creativity style wọn. Lákòótán gẹ́gẹ́ bí ẹni tí ẹ jẹ́ tí mo bá lè sọ díẹ̀ nípa yín yes mo lè affirm pé ẹni discipline àmọ́ lẹ́nu iṣẹ́ yìí náà a rí i pé àwọn kòkó ajégunjẹran wà àwọn bọ̀dá wa kan táwọn kì í gbọ́ táwọn kì í gbà wọ́n dẹ̀ rí fáìngì ojú tó dẹ̀ rárẹ̀ wà kó lè má pèsè sí i ìgbà yẹn náà máa ní tá a bá fẹ́ fún ẹni script ó máa ṣe lead role 40 scenes ń dúró díẹ̀ but baby pàdé mi ní 306 ìyẹn tún kọ́ baby dẹ̀ fẹ́ ṣiṣẹ́. Ṣé mọ̀ pé bébì lè ní mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so mi tí kò sí rọwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ láyé mi and ẹ má jẹ́ ń tàn yín iṣẹ́ ti yàtọ̀ iṣẹ́ ti yàtọ̀ sí tó jẹ́ pé tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe kò sẹ́ni tó lè halẹ̀ mọ́ ẹ̀ mi sọ bigger screen o pé bóyá cinema lọ cinema YouTube ló máa ń kíní wa mo ti wà lẹ́yìn ọkọ̀ ti pè mí náà pé ó ní road yìí 300,000 ló máa sọ fún then tó bá jẹ́ ti tèmi ẹ máa pè mí padà bọ̀ pé màá fowó ra róò yẹn àkàmọ́dé. Wọ́n fowó ra róòlù. Mélòó. Àìbá wọn sí níbẹ̀ láì bá wọn dá sí ó dá lákòótán ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín tó bá yẹ pé ẹ ṣiṣẹ́ acting iṣẹ́ wo ló wù yín àti ṣe àbí iṣẹ́ wo lẹ jọmọ́ acting báyìí tí fi jọmjọm torí kò easy. Well ara iṣẹ́ mi náà ni mo wọ̀ yìí ẹwà aládìrẹ and is a business mo ti ṣe láti 2017 kí n tẹ̀ tó wọnú tíátà rárá and adúpẹ́ pé ó ti ṣínà ó ti lànà ó dẹ̀ sọ bills. Ó ń sanwó ẹwà aládìrẹ. Ṣé ẹ̀kọ́ ń ta ni àbẹ̀ tó báwọn èèyàn ràn? Mo lè ràn mo lè tẹ́ bá sọ fún mi sí pé òkè ẹ bá mi kọ̀ọ̀kan báyìí sára ẹ̀ irú eléyìí sí báyìí èmi ni mo ṣe. Fúnra yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ wọ́n bọnú aró. TITI rèé kò ṣe thank you so much ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá darapọ̀ máwọn olólùfẹ́ yín tó ti ń béèrè yín àmọ́ ṣé Mr and Mrs Parker náà ni àgbé lọ́wọ́ báyìí. Wọ́n ṣì wà lọ́wọ́ mi báyìí but lágbára Ọlọ́run come next year I already have my own YouTube channel so àmàyàṣẹ́ pa. back to back ẹ jẹ́ kí n máa ṣe àpòmà fún yín láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo
wọ́n ní kò dáa ká pariwo wa ká má ti lè fi nǹkan hàn yín lọ́wọ́ pé stomach infrastructure ilé ìwà bá stomach dé bọ́dì ló bá dé wọ́n ní kí ẹ bá wa fìfẹ́ gbà á ó kéré gan-an o. ẹ ṣé o Oyinmomo, thank you so much. This I appreciate. Mo dúpẹ́ o, ẹ ṣé gan. Thank you. Àwa náà dúpẹ́ lọ́wọ́ yín torí tí ò bá sẹ́yìn kò sí àwa. Ṣé tí ṣe àní mi ìbá máa bèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin wọn lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun lélẹ̀. Titilola Ajayi lágbà lálejò lórí ètò. Wọ́n dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tó bá jóbìnrin tó rẹwà lóòótọ́ má jẹ́ káwọn èèyàn torí pé ó rẹwà ló ṣe rí nǹkan gbà tó bá ní ọpọlọ dákun kò dìgbà tá bá sọ fún ẹ pé ọpọlọ ẹ bí Instagram ni àbí bí Facebook ni pé kó máa lò because the brain is an application you need to use it. Bẹ́ẹ̀ náà ni nǹkan tí Titilola jẹ́ kó yé wa nìyẹn pé lóòótọ́ àwọn èèyàn lè sọ pé ó fún àìrọ́ máa always prove them wrong nípa iṣẹ́ ọwọ́ ẹ̀. Àbẹ̀rẹ̀ jù báyìí lọ orúkọ tèmi ìpàdé Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ káfíìrì àti ìdùnnú káfíìpàdé níjọ́ mìíràn ó dìgbà.